ìkànnì Kariaye Radio TV a ti lọ sí Ìgboro láti mọ bí ojú ọjọ́ ṣe rí nípa ẹran àgbò nìṣòro ọdún Iléyá bí wọ́n ṣe ń tà á bó ṣe ń lọ bọ́dẹ̀ ṣe ń lọ sí. Ẹ ló jẹ́ káàkà sí Ratai investment láti mọ bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Ẹ káàsán o. Ẹ káàsán o. Ẹ kú ọrọ̀ ajé. Àwa nìyẹn ojú. Ẹ bá dárúkọ yín. Èmi ni Alhaji Atọ́barílùwàn Àlàgbé, olùdarí iléeṣẹ́ Ratai investment. A ní ká mọ bí ojú ọjọ́ ṣe rí pẹ̀lú ọ̀rọ̀ àwọn ẹran yìí ni. Ẹran tí mo dúró tì, àgbò tí mo dúró tì èlò ni. Údà yìí tó dúró tì yìí tí mo bá máa tà fún ọ gẹ́gẹ́ bó tó ṣe jẹ́ sí mi máa fi tà 350,000. 350,000. Tẹ́yìn bá mú 300,000 lọ́wọ́ ńkọ́. Tó bá mú 300 ó fi ogún lé o. Yóò wá jẹ́ 320,000. 320,000. Lẹ́ran yìí. Lẹ́ran eléyìí. Eléyìí nǹkan eléyìí tí ò tó nǹkan. Tí ò tó yìí. Mọ́sálọ. Wọ́n á gba 150,000 lọ́wọ́ rẹ̀. 150,000. Tí n bá mú bí 100,000 lọ́wọ́ ńkọ́. Mi ì rẹ́ 100,000. Gbogbo ẹran tí mo rà wọ ìlú yìí ó dé díẹ̀ ní igba ni. Èmi ò ní 100,000 lórí mi. Kò sí 100,000. Kò sí 100,000 lórí mi. Mo ń wé ẹran mi ṣòro tó ń wò yẹ 100,000 plus ni wọ́n. Gbogbo ìṣòro lẹ́yìn àlàyé kékeré ìta ní ká pàjẹ fún ẹnìkan tá a kàn fún yẹn kó fi ṣe àsún kékeré tó ń wò lọ kan yẹn tó ń lọ yẹn a kàn fẹ́ ọmọ fi ṣe sádàkọ̀fẹ́ nìkan ni. Gbogbo mìṣòro tó ń wò yẹn. Téèyàn bá ara mìṣòro kékeré nǹkan. Ó bára mi kì í ó ní 70,000 lọ́wọ́ ni. Téèyàn bá mọ̀ jẹsẹ̀ mọ́lẹ̀ mìṣòro ìmọ̀ lè kó. Lọ́wọ́ dáadáa ẹran tó strong ni ẹran tó sókì ni iṣẹ́ ẹran lásán sórí tó gbé ẹran lọ tó gbowó ẹ̀rí ẹran gan ò sí nílẹ̀ Haúsá púpọ̀ lẹ́nu owó ọkọ̀ tírélà tá a wọ̀ débì almost 2 million ní lòdù tírélà kan. Orí tírélà orí ẹran kọ̀ọ̀kan náà ládẹ̀ ti yọ owó tá a fi gbé mo mú ẹran kan ń bí ní ìsìn. So nǹkan yìí. Ok ṣé léyìí white yìí. Balami breed ni à ń pè léyìí. Balami. Tí n bá dé náà sí tó mo ní mo fẹ́ relé nǹkan èlò lélẹ́yìí. Tó o bá fẹ́ rẹ lé o ní 400,000 lọ́wọ́ ní bó ṣe wà yìí o. 400,000 naira tí ò dé kọ́bọ̀ yìí ò ní pò náà fi ṣe bí o. 400,000. Bẹ́ẹ̀ bá fún 300,000 láti nǹkan. Èmi gan-an 300,000. 400,000. Mo bí mo lọ mo máa gbọ́ àwọn ọjà tí mo ná tó méje. Ṣé Balami kan tó wà ń béèrè? Balami kan tó kù nìyí. Mo ná àkàlérì. Ẹjọ́ jáde. 400,000. Mo ná nàrísíkì màlásídì. Ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà. Lọ́nà irinwó náírà. Ẹ jẹ́ wọn àbí lọ́dún ìbò ni àwọn èèyàn ṣe pẹ̀lú bí sáwọn èèyàn jáde rẹ̀ ran. Alhamdulilayi jáde rẹ̀ ran. Wọ́n jáde. Àrù gánbà wa gángbà tá a wà ní Haúsá torí ń ta àrùpá àbàkà bá lọ́hùn yorùbá tá a dé wọn wá ń kó láwọn tí wọ́n ti dóńbàrà wa irú àwa ìta àti alèpá pẹ́ lẹ́nu ẹ̀ díẹ̀ torí tí ọba tí bá ní ìsìwú ó di 20 ọdún lónìí tí mo ti lọ nẹran mo ti lọ Sókótó fún bí ọdún 4 mo lọ Katsina state gbogbo ọjà Sókótó yìí tó wà lọ́nà lé gbogbo ẹni mo ti rajà rí mo ìlílà mo lọ Katsina fún bí ọdún 4 2015 ni mo rẹ̀ sí máa lọ Gombe state mọ́ Bauchi mọ́ Yola tí mo máa ń kó ẹran wálé. Ẹwà lẹ́rìn òdì ní 400,000. Ilé òdì ní 400,000 tó àtìsọ́mọ ìyá. Ọlọ́run jẹ́ kí iléeṣẹ́ Ratai investment Ọlọ́run jẹ́ kó bàjẹ́ o. Ọdún ayọ̀ òní gbogbo wa ó ṣe o. Akí gbogbo wa ọdún ayọ̀ láṣẹ o. Nílẹ̀ yìí lókè òkun Kariaye tí ẹ ti wò wá níkànnì Kariaye Radio TV ọdún ayọ̀ òní Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kí gbogbo ọbẹ̀ wa ò ní ṣẹlẹ̀ o. Ọbẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ o. Ẹ lè pẹran ọdún ẹ ní pààyàn. Ẹ ṣeun gan ni o. Ó dàbọ̀.